ṣé mi àti yóò ti kó sínú wàhálà yìí báyìí ṣaṣú ọ̀pá lè lálùjọ́ náà lára àwọn òbí wa báyìí ṣaṣú ọ̀pá lè lálùjọ́ náà yọ. àkọ́kọ́ tí mo fẹ́ pè yín sákèésí ẹ̀ nínú àwọn ọ̀nà ìwà tàbí ìṣoríire lára òbí òun ni pé tó o bá kẹ́kàn tó o fìyà jẹ kan o ò lè bọ́ o ò lè bọ́ o àdúrà rẹ ò lè gbà o ò mórí bọ́ o tí kan bá ń bínú ọlọ́run bínú tí kan bá ń yọnu tí kan ń bínú ìbínú ọlọ́run sì wà lórí ẹ̀ gbẹ̀yìn tẹ́ ń fìyà kẹ́ bàbá ó wá lówó lọ́wọ́ tán lẹ́ni lásìkò tó yẹ kí bàbá rẹ̀ ó gbádùn ló wá ń pàtó pé dáàdi wa dájú gan nígbà táwa ń kékeré wọn lọ fẹ́ ìyàwó lé mọ́mí wa kí lẹ́jọ́ tiẹ̀ wọ́n fẹ́ ìyàwó lé mọ́mí ẹ̀ ṣe máa jẹ́ pírọ́blẹ́mù ẹ̀ ẹ̀yin ọmọbìnrin lẹ́dẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ jù mọ́mí wa dáàdi wa dájú gan ebi ìyàwó mẹ́ta náà fẹ́ ẹ kọ́ máa lọ ẹ sì da gbogbo ẹbí rú ẹ̀ṣẹ̀ wo ni bàbá yìí wá ṣẹ̀tẹ̀ wá jó máa rùn pàbá yìí just because ó marry ẹ wá ní tí kì í bá ṣe màmá yín tó mójútó yín ni bàbá yìí ò láàánú torí ẹ̀ lẹ́wọ́n fi ń fìyà jẹ gbogbo ọmọ tó bá gbèjà màmá ẹ̀ lọ́dọ̀ bàbá ẹ̀ yóò jẹ ìyàwó ọjọ́ ọlọ́run kò kàn ẹ́ o láàrin wa àti wọn kò kàn ẹ́ àbí ẹ̀ mọ́mi wa wàláhì ó ṣẹ́wó gan aṣẹ́wó ni wọ́n lẹ́nu ẹ̀ màmá ẹ̀ àfáà mi ló máa ń sọ gangan wọ́n ní kò sí bọ́mọ ṣe lè lówó tó kò lè lówó kó wá sọ pé dáwùrì màmá òun lówó ń bẹ̀ gba àjọ tó fẹ́ sọ dáwùrì mọ́ mi èmi náà fún $1 láyéláyé tó o bá ti nínú owó dáwùrì màmá ẹ̀ ṣíọ̀ owó tó o ní tó o lè fi tọ́jú òbí ṣíọ̀ owó tó o ní tó o lè fi tọ́jú òbí àkọ́kọ́ ọ̀nà táwọn fi ń fẹ́ẹ̀lì rẹ kí n tó máa sọ báwo la ṣe máa dìgbà láwọn òbí wa à ń kẹ́kan à ń fi kan lẹ̀ à ń kẹ́kan à ń yọ̀ kọ́sẹ́gbẹ́ kan à ń gbèjà tí ò ṣojú wa àrọ́rọ́ tí ó kàn wá ẹ̀rọ́rọ́ lára bàbá yín ẹ̀yin àtìyá yín ẹ ti wá gbọ́ ọ̀rọ̀ burúkú nípa bàbá ní wọ́n ń rùn pàbá yìí ẹ̀yin ń gu jíìpù káàkiri ṣé bó bímọ ọ jẹ pọnmọ ìyà lára àwọn ọmọ ẹ birrul walidaini salafun ó máa yí padà wá báyìí ọlọ́run wa bil walidaini ihsana àkọ́kọ́ tí fẹ́ ká dìmú ni pé ọ̀nà àwọn méjèèjì ní kẹ́kẹ́ o ẹ má fi ìyà jẹ nìkankan ẹnìkan ní kí ni ká wá ṣe nígbà tó yẹ kí mọ́mì mi lóyún mi dáàdì ti lé wọn dànù dáàdì lé mọ́mì dànù abẹ́ bíríjì ni dáàdì mọ́mì ń sùn dáàdì ti lé mọ́mì dànù ó lè san owó omi ara dáàdì ẹ tó di ìwọ ó lè san owó ẹ̀ tán ó lè san 1% ẹ̀ ìkànnì àwọn ẹni rẹ ó gbé ìyá ẹ̀ pọ̀n níjọ́ kan fàbádà ayatufu bil baytil atiq ó gbé ayẹ pọ̀n ó ń ṣiṣẹ́ hajj Allahu akbar ó ṣe tàwáfù kíní tán tàwáfù kejì tán tàwáfù kẹta tán ló bá lọ́dọ̀ Abdullahi ibn Umar ó ní atarani jazaituha màmá mi ni mò ń gbé káàkiri yẹn o àwọn ni mo pọ̀ yẹn o lẹ́ni àwọn ń yàgbẹ́ sára èmi mò ń nù wọ́n pọ̀n mi mò ń pọ̀n wọn nísìn wọ́n ti nùdí fún mi èmi mò ń tún ìrìn fún wọn lẹ́ni atarani jazaituha ìrẹ sàhábà ìrẹ Abdullahi ibn Umar radiyallahu anhuma ṣó wá rí pé mo ti sẹ̀sán padà Abdullahi ibn Umar ní 1% ò tí ì san nínú tí màmá yìí ṣe inú tó ṣe ń gbèsè ayé ẹ ò tí ì san 1%. so torí bẹ́ẹ̀ bil walidaini ihsana tọ́lọ̀ ń wí ń bí jẹ́ kí n rán ẹlẹ́tì nǹkan tó ṣẹlẹ̀ arákùnrin kan wá bá Imam Maliki rahimahullah ó wá ní èrè Imam Maliki walidi fi biladi Sudan walidi fi biladi Sudan ó ní bàbá mi wà nílùú Sudan kataba ilayya an adhaba ilayhi bàbá yìí wá ránṣẹ́ sí mi ó kọ lẹ́tà sí mi pé kí n máa bọ̀ wá sí Sudan ọmọ ló lọ bá Imam Malik bẹ́ẹ̀ yẹn o wa ummi mana'atni min adh-dhahab ilayhi bọ̀ màmá mi ní mi ò gbọ́dọ̀ lọ ṣe wọ́n bá dẹ́wò tọmọ tó máa ń rí nìyẹn ọ̀tọ̀ ní tí ó máa gbọ́ lọ́wọ́ ya ọ̀tọ̀ ní tí ó máa gbọ́ lọ́wọ́ bàbá tí ò bá ṣọ́ra tó bá fẹ́ tara bàbá wọnú àlùjánnà ìyàwó tún fa wọnú náà irú ẹ̀ ní kéèsì arákùnrin yìí ó ní walidi kataba ilayya an adhaba ilayhi fi biladi Sudan wa ummi man'atni min adh-dhahabi ilayhi imam bàbá mi ní wọn Sudan mọ́mí mi ní mi ò gbọ́dọ̀ lọ kí ni kí n ṣe Imam Malik ní ati'i abaka wala ta'si ummaka
àti àbáká wàlà ta'si ummak o gbọ́dọ̀ tẹ̀lé òfin bàbá ẹ̀ o dẹ̀ gbọ́dọ̀ yapa màmá ẹ̀ báwo ni kó ṣe ṣe jàmá báwo ni kó ṣe ṣe mo fẹ́ ká kọ́ ẹ̀kọ́ ń bẹ̀ ni tó ń ṣẹlẹ̀ nílé wa